Ó kọ yín sà. Orúkọ mi ni Ògúngbèmí Isa Adégbìtẹ́. Ògúngbèmí Isa Adégbìtẹ́. Ọdẹ ni yín o. Bẹ́ẹ̀ ni sà. Ìbọn yín kọ́. Bá mi bẹ̀. Irú ẹran wo lẹ sábà máa pa? Bẹ́ẹ̀ kúndùn láti máa pa. Wọ́n máa pọ̀ ọ̀yà dáadáa. Ọ̀yà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ fògùn pa ọ̀yà ni o. Mo ní fá kan tí wọ́n máa fi pa nígbà tó yà fi ń bẹ dáadáa. Ìgbà wọn ò sí mọ́ náà ó yẹ ká ẹ máa fi pa. Oògùn ò jẹ́. Níbi tí ọ̀tẹ̀ sẹ́ran. Níjọ́ tẹ́ ẹ kọ́kọ́ pa gàlà. Bó o lẹ ṣe pa? Ọjọ́ tí mo kọ́kọ́ pa gàlà, ajá mọ́ndé ń gbà náà. Lẹ́yìn ẹ̀ ni ó kọ́ mi ń bọ̀n. Igbó wo lẹ ti pa? Mo pa ní ara ọmọdò tó lọ Òwú, bẹ́ẹ̀ mo ti pa. Bó o lẹ ti pa? Mo bá tó sùn. Ẹ bá gàlà tó sùn lẹ̀? Mo bá tó sùn lẹ̀. Ìyàwó mi sì ń bẹnu oyún gbà náà. Wọ́n sá tàbọ̀ sí. Wọ́n sá họ. Ó sì họ. Wọ́n sì ti ń sọ fún wa pé tọ̀ ẹni ọba tí ìyàwó rẹ̀ bá ń bẹnu lọ́bẹ̀ ìpa gàlà. Kọ́ mọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ ọ́. Ìwọ tó họ ọmọ kan sá lọ sá aládàánú odò sá ló nà ọ̀pá máa lọ bá gbọ̀dẹ̀ kan mọ́ ní ìgàlà mi mọ̀ tá bí báyìí mo sì ti ta. Àti bí mo sì ti ta náà ni ìpọ́n yìí ti ń dàlẹ̀ wọ́n sá rí. Wọ́n ní kí n má wọlé ṣùgbọ́n nǹkan báyìí lọ ṣẹlẹ̀. Wọ́n sá lọ bẹ́ ni òun sì ti wà nígbó ó péjọ́ kẹjọ lọ́dún náà. Òun ò tí ì pa nǹkan kan nígbà wò pé ẹyọ kan eléyìí òun ò ní filẹ̀ ó tiẹ̀ kọ́kọ́ takú pé kò sí tọ́jú òun ò ní filẹ̀ àwọn àgbàlagbà sábà sọ̀rọ̀. Wọ́n sá gbé ẹran lẹ̀ àwọn náà a sì fún ní nǹkan tí ì jẹun. Àwọn àgbọ̀ ọdẹ wọ́n sábà ń tù lọ́dún náà. Wọ́n ní báyìí ni kí n ṣe báyìí ni kí n ṣe. Gàlà tí wọ́n kọ́kọ́ pa mi. Ìyá ọmọ ń kọ́. Nǹkan kan ò sí ọmọ òun bẹ́ẹ̀. Ó padà bímọ yẹn. Ọmọ yẹn náà ń bẹ. Ń bẹ dì sí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Níjọ́ tẹ́ ẹ pé kùlù ńkọ́. Níjọ́ tí mo pè kùlù tí mo kọ́kọ́ pa náà bùbá mo ti pa. Bùbá mo ti pa. Bùbá mo ti pa. Ẹ lọ yọlẹ̀. Adẹ̀gbẹ́ lọ náà ni gbogbo wa pọ̀. Àwọn kan wá ń sinmi ọ̀rẹ́ wọn. Mi wá ní kí n ra gbẹ̀gbẹ́ kan mi àti bàbá mi kan. Ọ̀gẹ́ fìlà láwọn kí bàbá wọn. Mi sá gbẹ̀gbẹ́ wọn mo sì bá tó sùn mo sá tàbọ̀ sí. Mo sá dùn. Mo sá gbé fún ọmọ tí máa bá mi rú rán. Bí ẹ ti pè kùlù nù. Mo sì pè kùlù àkọ́kọ́ mi. Kí wá láwọn àrírí yín láwọn òkú ọdẹ míì tẹ́ ń lọ? Inú ìrírí mi wọ́n ti máa sọ pé ìwín ń bẹ ìgbà. Orí òkè kan ń bẹ ní lẹ́gbẹ̀rọ ní lókè ọlọ́lá. Ilé ò tí ì síbẹ̀ ilé ti pọ̀ ń bẹ nísìn. Níjọ́ n sá lówó lọ́wọ́ ní mo fẹ́ dẹ̀gbẹ́ mo sá dẹ̀gbẹ́. Ó ṣe sì ń bẹ láàrin wọn sá ń kó pápá ń lọ. Mo sá rí iná mo ní ọdẹ kan ní jẹ́ kí n máa súnmọ́. Ó kù sáátà báyìí òtútù kan mú mi ní mo ti sọ máa mo ní òun nìkan ní ọkàn tó ń padà. Wọ́n á pẹ́lẹ̀ wọ́n pẹ́ padà sí ọ̀nà Tẹ́nígbowó. Wọ́n sá sì padà bẹ́ẹ̀ wọ́n sá pẹ́lẹ̀ wọ́n sá fi bá tèmi lọ. Ẹ pẹ́ òkè yẹn lẹ̀. Mo pẹ́ iná yẹn lẹ̀. Kí ló tẹ́ fi lọ bá náà? Bóyá náà ọdẹ kejì yín ni. Bí mo ṣe ń lọ ni ara ti ṣòro fún mi òtútù ti mú mi èmi gan ti mọ̀ pé eléyìí sọdẹ pé ìwọ̀n nìkan ni mo ṣe pẹ́ padà nù. Mo sábà tèmi lọ mo bùlọ̀ gbẹ̀yìn òkè padà mo pẹ́ sápá àlàáfíà mi gba ọ̀tún lọ. Ìrírí yín kan nù. Ìrírí mi kan. Ìrírí yín mẹ́ǹkan. Ìrírí mi kan tó tún le ní ọdún iléyá kù ọ̀túnla. N tí rówó aṣọ ọdún ọmọ mi. Ẹ ti rẹran. Ẹran bàbá wa ní rẹran. Nígbà náà. Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Mo sá dẹ̀gbẹ́ lọ. Mo ní lára òkè oko ibi tí mo ti ń dáko náà ni
àwọn ọ̀yà ń bẹ ńbẹ̀. Mo ṣáà ní kí n máa dé ará òkè, bí mo ṣáà ṣe ń lọ, mo ṣáà rí i pé mo ṣáà ń gbọ́ hẹ̀rẹ̀ mo ní àwọn ọ̀yà yìí kú lálẹ́. Kíní ẹbu tí mo fi máa ń pa ọ̀yà, mo ṣáà fi tọ́ mú, mo tún sà á. Ẹ fi tọ́ imú lókè báyìí. Á fi la mọ́ báyìí ni, láti bí láti fi là débi. Mo tún sà á pé àbọ̀dé ọpọ́yà, mi mọ̀ pé àwọn olè ní ń bẹ ńbẹ̀. Àwọn olè? Àwọn olè wọn bòròró, àwọn 8 ni. Wọn ò tanná, wọ́n ṣáà ń gbẹ́sẹ̀ wọn hẹ́rẹ́. Àṣé sísọ tí wọ́n ń tò bọ̀ nídìí mángòrò ni. Èmi náà ṣáà paná, mò ń wò pé nígbà tí wọ́n bá súnmọ́ mi dáadáa. Nígbà tí wọ́n ń ṣe báyìí, mo kàn gbọ́ ìkan kan pariwo ni híì tó ṣe báyìí nígbà tí ń fi pé mo náà sọkùnrin báyìí, ó kàn gbàdákà mi lórí ni. Ó ti rí yín? Wọ́n ti rí náà tèmi. Àpọ̀dé ọmọ dẹ̀ná, wọ́n ti rí náà tèmi. Èmi ò sì mọ̀ pé ẹnìkan kan bẹ àwọn ọ̀tán náà. Tí n bá rí náà, èmi náà ti fura pé èèyàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹran lèmi pè tí wọ́n rà ń dáná owó lóru. Wọ́n ṣáà ṣe sá ládàá lórí nu. Mo ṣáà ṣubú lulẹ̀. Mo ṣe ṣubú lulẹ̀. Mo gbé bárẹ́tì sọ́wọ́ ọ̀tún. Mo gbé lẹ́tù sí apá àlàáfíà. Apá àlàáfíà yìí mo fi ṣubú. Wọ́n ṣáà gba bárẹ́tì mi. Wọ́n ṣe gba bárẹ́tì mi. Ìbẹ́ lẹ́tù mi wọn ò rí. Mo dẹ̀ ní small phone Tecno kéékèèké méjì báyìí. Ìkan bọ́lẹ̀, wọ́n mú kan. Mo ní ọta 7, wọ́n rẹ́bẹ́tì ọta mi sàmù. Ọta tó wà náà wọ́n rìlíìsì òkè gbáà. Wọ́n ṣáà mú mi lọ. Ìkannú wọn mo ti rí lọ́sàn-án. Mo challenge ẹ̀ pé kí ni ń wá kí. Ó wá sọ fún mi pé mo fi ID card ọlọ́pàá ọdẹ hàn. Ó ní na you be officer? Mo ní I'm not an officer. I know you. You are officer. Mo ní yes officer. I know you. Wọ́n ṣáà mú mi lọ inú ahéré tí wọ́n wà tí wọ́n fi rí mi. Mo ṣáà ṣe débẹ̀. Wọ́n ṣáà dè mí lọ́wọ́ báyìí. Wọ́n dè mí lẹ́sẹ̀. Wọ́n fi aṣọ so mí lẹ́nu. Mo ṣe wá rò pé tí wọ́n bá ti lọ, màá ya ọwọ́ mi báyìí tí ń fi rí ibi eléyìí ṣe, tí ń fi gbọ́wọ́ wájú. Bàbá. Níbẹ̀ mo wà láti bí aago 11 àbọ̀. Lóru tó fi di bí aago 12 àbọ̀. Ibi tí mo ti bá wọn kò jìnnà sáhéré mi. Àwọn ṣọ́ọ̀ṣì kan sì ń bẹ ní ahéré mi. Wọ́n wá ń pariwo ìyá àdúrà, ẹ gbà mí o. Tàkúté ló mú mi, mo mọ̀ pé tí n bá dákó olè, obìnrin wọn ò ní fẹ́ wá. Wọ́n ṣáà pé nọ́mbà mi ò lọ. Wọ́n wá lọ bọ́n mọ́ láàjọ máa lọ ọ̀gbẹ́ ńlé pé àáfàá ń pe àwọn sì pé nọ́mbà rẹ̀ lọ. Wọ́n wá dọ́dọ̀ mi padà ní aago 2 náà lù. Mo ti fìdí wọ́ látorí òkè orí òkè síbí yóò tó bí express tí mo ti wọ́ látorí òkè tí gbogbo ṣòkòtò mi ìdí ó ti jẹ mọ́lẹ̀. Mo ṣáwọ̀ ẹnu tí wọ́n fi okùn tí wọ́n so mí lọ́rùn àkàrẹ́ rẹ̀ okùn yẹn bọ́lẹ̀ ó dúró sí mi lọ́rùn. Nígbà wọn ṣáà dé ó ti rẹ̀ mí lé lọ ibì kankan mọ́. Tí wọn ò bá wá bá mi lọ́dún náà, kílẹ̀ tó mọ́ èèyàn ó kù torí ara ti ń ni mí. Bí tí wọ́n ti sá mi ládàá lórí gan, ìmọ̀ pé ó bù. Torí àwọn àágùn kan wá, àágùn yẹn ẹ̀jẹ̀ mò ń pè. Wọ́n ṣáà ṣèdí aago 2 fẹ́ lù, wọ́n ṣáà dé. Àáfàá, mo ní mo lè wà mọ́lẹ̀ mi nì. Bá kàn mí jẹ́ dì mí lọ́wọ́ dì mí lẹ́sẹ̀. Kí n lọ ṣẹlẹ̀ mọ́ àwọn olè ní o. Àwọn bòròró sì ni. Ṣùgbọ́n ìmọ̀ tí mo bá sì ní mo sọ fún màmá pé àwọn olè dá mi lọ́nà wọn ò ní wá lójú ń sọ pé tàkúté lé mú mi. Wọ́n ṣáà tù mí. Wọ́n ṣe tú mí lẹ̀, wọ́n ní dìde. Mo ní ìrìn dìde. Bí tí n bá ní dìde, ara mi ti hù. Ẹ jí kí wọ́n jẹ́ ìsinmi díẹ̀, mo ṣáà sinmi bí ìṣẹ́jú 10. Mo wá dìde. Wọ́n ní àpẹẹrẹ ọmọ orí mo nígbà mò ń bọ̀ lálẹ́. Àwọn bòròró kan bẹ ní oríta bí báyìí, ìbá wọn bẹ̀. Pé àwọn ni ó ṣiṣẹ́. Màtá ń lọ padà, àbá wọn bẹ̀. Mo ní láti lọ inú ẹgbẹ́ wa. Mo ní nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi. Ṣùgbọ́n àwọn bòròró tí ń bẹ báyìí. Ìgbà tí ìdágo 5 àfẹ̀jùmọ́, àwọn bòròró ti kó lọ. Wọ́n ti lọ. Àṣà kóra wa, àṣà lọ bẹ̀. Àṣà lọ bẹ̀, àṣà rí ẹ̀ lọ́ọ̀kan. Nígbà náà, ọdẹ òsì tí ní ráǹkì báyìí. Wọ́n wá ní aṣọ fún àwọn vigilante káńsù, mo bá sọ fún àwọn vigilante wọn ni àwọn ilé ní nígbà tí ẹ bá wọn bẹ̀. Kò sí ní tẹ́ fẹ́ ṣe. Bàtà wá gorí òkè tó ti ṣẹlẹ̀, wọ́n débẹ̀, mo bá bọn ẹlẹ́tù mi. A bá fóònù mi kejì, àṣà gbé. A wá rí wọn lọ́ọ̀kan bí wọ́n ti dó. Àṣà ní ká lọ bá wọn, àṣà ní a máa lọ. Bí àyẹ̀ ṣáà ṣe jẹ mí gbé ọdún yẹn lọ. Nǹkan tí mo rí tí wọ́n. Ara rírí ìdí iṣẹ́ ọdẹ nù. Bẹ́ẹ̀ni. Tẹ́lẹ̀ jẹ́ pé ń tanná lọ lálẹ́ ni. Wọ́n sì ń tanná lọ lálẹ́ ni. Ṣùgbọ́n lọ́dún yẹn tí mo wá délé, bàbá kan wá dádì mi wá.
Ọlọ́run fọ̀run kẹ́ bàbá náà ní láti Faransé ló ti wá. Wọ́n wá bàbá sáà ní gbọ́dọ̀ dẹ̀gbẹ́ mọ́. Ó ní mo ti gbọ́. Wọ́n wá kú mbẹ́. Nígbà wọ́n wá kú mbẹ́ tán, ó wá sọ fún bàbá pé ẹ má sọ pé ẹ má dẹ̀gbẹ́ mọ́. Tó bá yẹ pé ṣọ́ọ̀pù rẹ̀ ló bá wà tó lè bá lọ bá mẹ́, tẹ́ni ẹ má dẹ̀gbẹ́ mọ́. Kò ní tajà mọ́. Ìdí ọmọkùnrin rẹ̀ ò tí ì tó nù. Bàbá wa ní kí n wá, ó wá fún mi ní òǹdè kan lọ́dún náà. Ó lóun fẹ́ travel lọ́la, tóun bá ti dé, òun ó fún mi ìdí rẹ̀. Wọ́n ṣáà lóǹdè. Òǹdè ní ìbá ti fẹ́ lò báyìí. Ègbé gbé mi, má gbé mi sínú igbó, má gbé mi sínú omi, ibi tó dáa ni gbé mi sí, tí èèyàn bá ti ẹ̀yìn wá di òǹdè. Bọ́kùnrin ti travel níjọ́ kejì tá a sọ ọdún tán báyìí, ọdún ilé yá kọ̀ la níjọ́. Bẹ́ẹ̀ni. Ńlọ tó lọ báyìí, ó ṣe lásídẹ́ǹtì nù. Mo sá padà sọ òǹdè yẹn nù. Wọ́n bá kú. Bí bàbá yẹn ṣe kú nù. Àwọn nǹkan tí mo rí tó jẹ́ kàyéfì fún mi. Ìrírí yín mi ńkọ́ nídìí iṣẹ́ ọdẹ yìí. A lọ ọ̀gbẹ́ lọ́dún kan tí à ń bọ̀ bóyá bí aago 10 alẹ́. Àwọn olè wá wà lọ́nà, wọ́n ti gba mọ́sìn kan. A sá débẹ̀. Bémi ṣe ń bọ̀ tí wọ́n ti tanná, mo ti wo aago mi ní kò gbọdọ̀ sí olè lọ́nà mọ́, ọlọ́pàá lọ́nà mọ́ lásìkò. Àti bọ́lọ́pàá èdò ń bì, mo ti kẹ́bọ̀n. Mo bá ṣe kẹ́bọ̀n, a sá débẹ̀, bá ṣe débẹ̀ báyìí. Ẹni tí wọ́n ti gba mọ́sìn yẹn nìyẹn. Àwa dé báyìí, wọ́n fẹ́ na ẹni tó gun mọ́sìn ọlọ́pàá báyìí. Èmi yìí ń bà. Wọ́n sá nalẹ̀. Ní kúkúrú, 23 days, a lò ń yàgàn kù. Ọ̀pọ̀lọpọ̀ àánú àti àwọn ará oko yẹn tí wọ́n dìbò Bó lẹ́ni tẹ̀yìn bá ń ṣe jẹ́. Olè tó gba mọ́sìn lọ́wọ́ ẹni yẹn. Wọ́n ti hùndì ẹni yẹn, wọ́n náà ní pọ̀pá bí. Mòróró ni Fúlàní. Igi mú yìí ti gé, kò lè sọ̀rọ̀. Òun làpá méjì ni. Èkejì náà nígbà mo bọ́lẹ̀ tá a ṣe làbàràbà lórí mọ́sìn tán, mo tún tàbọn sóun náà. Ìbọn ò pa òun, ìbọn òun náà lọ. Ẹni tí wọ́n gba mọ́sìn rẹ̀, a rescue rẹ̀. Èmi ò mọ mọ́sìn gùn. Adúró dàwọn èèyàn nígbà táwọn èèyàn dé, a sá gbé máa yẹn pé kán máa bá a gbé lọ hospital. A tún wá dúró táwọn èèyàn fi dé, àwọn kan tún wá dé, a sá tún gbé mọ́sìn rẹ̀, a sá lọ sí hospital. A sá fi gbé máa yẹn dé hospital lọ́dún yẹn. Ìrírí yín kejì nù. Ìrírí mi kejì ni. Nínú àwọn ìrírí yín, èwo ló ṣẹlẹ̀ tẹ́ ẹ lè gbàgbé láíláí nídìí iṣẹ́ ọdẹ yìí? Ìtọ́ ṣẹlẹ̀ tí n lè gbàgbé ní ọdún tí ìyá ìyàwó mi wọ́n fẹ́ ṣe wedding fún àbúrò ìyàwó mi. Ìwà àti ra oúnjẹ, ìwà ní owó lọ, ó sì tún kù ẹran. Gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tájọ dẹ̀gbẹ́wẹ̀, wọ́n ti lọ rìsáàfù. Ó ní wọ́n á ṣe Ọlọ́run Elédùmarè. Wọ́n sá gbé bọ̀, wọ́n sá dẹ̀gbẹ́, àmọ́ dẹ̀gbẹ́. Mo kọ́kọ́ dénú ẹ̀gẹ́ kan, mo gbọ́ táwọn ọ̀yá ń jẹ. Wọ́n kọ́kọ́ pa kọ̀ọ̀kan. Níbẹ̀ náà mo tún pa abo kan. Méjèèjì yìí tí n bá tayọ kan, èkejì yìí á fi ń ṣe ẹran. Àdúrà mi ti gbà. Mo bá tún kìbọn. Mo bá tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ kejì. Mo sì tún kan àwọn èèyàn tí ń jẹnu. Mo tún rí akọ kan, mo sá tún tàbọn sí, mo tún pa á. Mo gbé ìbọn méjì mo gbé dání, bárẹ́ẹ̀tì kan, ẹlẹ́tù kan. Mi ò lo bárẹ́ẹ̀tì, ẹlẹ́tù mò ń lò kí n mọ́ máa sanwó ọ̀tá. Mo bá gbé, mo tún rí ọ̀dọ́ kan, mo sá tún tà náà, mo bá pa. Etí ọ̀nà sí ni, ní ẹ̀yìn ìlú Awẹ́ńbẹ̀ ni. Mo bá gbé ọ̀sáàdì ẹ̀yà mẹ́rin tí mo pa, mo ṣe gbé nu. Mo bá fún mi, àdúrà ti gbà, ṣá wálé. Ṣé wálé, aṣáyanjú ẹran, mo tẹ̀ tẹ́ńtà. A sì dóde gbogbo àwọn èèyàn tájọ lọ, mo ṣe fàájì fún inú mi dùn. Ìjọ ni inú mi dùn jù, ìjọ ni àkọ́kọ́. Ọjọ́ àkọ́kọ́ tí inú yín dùn. Bẹ́ẹ̀ni. Èwo ló jẹ́ gbàkejì ẹ̀? Tí ó jẹ́ gbàkejì, a lọ dẹ̀gbẹ́ ní Mólọ́. Àwa mẹ́ta, èmi àti Láolú àti Sáìdì Alágbádá. Èmi ò débẹ̀ rí, àwọn ní mú mi lọ. A sì wá dán, wọ́n ní ọ̀gá ẹ tọ́jú ọ̀nà yìí lọ. Àwọn gba báyìí. Ìkan ti yà lórí àpáta tá a gbé machine sí. Wọ́n á kémi nìkan mọ́. Ibi tí n ti mọ̀nà, oníwàá rìn. Bí wọ́n ṣe yà tán, mo bá dénú ẹ̀gẹ́ kan, bá ń gbọ́ tọ́yà ń jẹ.
pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ wọ́n sá yọ wọ́n sá rí baálé wọn ó di kọ̀ ọ̀pá àwọn yòókù họ èyí tí wọ́n kọ́kọ́ pa àdúrà gbà wọ́n sọ àpò wọ́n sá níjọ́un wọ́n sá máa ń fọ̀rọ̀ gùn wọ́n sá pa ọ̀yà 8 àpò mi kún 2 ni mo tún fà lọ́wọ́ wọ́n wà ń darí bọ̀ ní bí aago 7 àbọ̀ mo ń sáwọn pé ṣé ń mọ̀nà rẹ ibi tí mo dé n lè mọ̀nà rẹ mo sá mọ fóònù mo pín ọmọ mo gbé fóònù wọ́n lọ ó ní ìṣe rìn báyìí àṣẹ ìjìnà sí ìdìmọ̀ sí ìrìn mo ṣe pẹ́ sí arodò báyìí ọkàn jábí tí mo ti kó gbẹ̀rù ògùn ó ṣeun tó sọ mí nù mo sá lọ nígbà ń dé ìdìmọ̀ sí ìrìn wọ́n ti sùn wọ́n bá jẹun àwọn ti padà dé bóò ni kí n lè pa àwọn ọ̀pá nǹkan kan bóò ní sọ́wọ́ rẹ̀ mo náà ọ̀pá sítáàdì ẹ̀ nígbà wọ́n rí wọ́n gbé mi ókè ọdún yẹn ni ẹ̀kejì tí mo pé inú mi dùn jù ọ̀yà 8 mo pa lálẹ́jọ́ mọ́jú. nídìí iṣẹ́ ọdẹ ńjọ́ wo nínú yín bàjẹ́ jù. ọjọ́ tínú mi bàjẹ́ a lọ dẹ̀gbẹ́ lórí yangi níjọ́ kan àwa ń ru orí òkè kan rú lọ́mọdé wọ́n wá ń lé ọ̀yà ń ṣe bó ṣe pẹ́ padà sọ́dọ̀ mi báyìí mo kàn gbébọn ẹlẹ́tù báyìí mo tá báyìí kóò bí bọ́nà ṣe yọnu ọ̀nà sábà mi bí wọ́n sá rí i pé ìpọ́n sá bí n ṣubú ìjẹ́ sáwọn ń jáde láàrin pé kí ló dé mo ní ìmọ̀ tó bá mi bì ọ̀nà ti yọ ọlọ́run sá ṣàánú mi kò pé kíní yẹn ó ṣe jù ọkàn ra bó ó nu bí lọ ni ọlọ́run pé kọ́ wọlé sí mi ọjọ́ yẹn ló jẹ́ bàmíjẹ́ àkọ́kọ́ kan. èwo ló sì kejì ìjọ náà. ètò tó sì kejì ni mo lọ ni mo ti lọ dẹ̀gbẹ́ ọmọdò kan bẹ́ẹ̀ mo kọ́ ọmọdò gbogbo ìgbà tí mo bá ti débẹ̀ láyé ìyẹn pẹran ìyẹn sì fúra wọ́n sá débẹ̀ lálẹ́ ẹjọ́ wọ́n sá rí gàlà ọmọ àtìyá wọ́n ń lọ ní lárodò ìyá wà wájú ọmọ wà lẹ́yìn wọ́n sá ń tájẹ́dì pé nílà nípa ń bọ̀ wá dé stage kan wá dúró ojú bí ẹnu ọ̀nà lọ sá dúró ọkọ̀ ẹ̀gbẹ́ sí mi ní ogún ọmọ sí òun bá gbébọn ipá ọba di how èyí sí ní gbangba ẹran sá lọ nǹkan kankan àtìgbà mo dààmú bí aago kan lọ lù ní mo dààmú tílẹ̀ fi mọ́ nǹkan kankan mo ní dájúdájú owó odò yìí wọ́n gbà bọ̀dẹ̀ mo wá lọlé wọ́n sì ẹnìkan fún mi ń fà kàn rẹ́jẹ ní ó fún mi ní kíní iná ọlá kò mú ikú mo wá lọ alọ̀gbẹ́ padà mo wá fọ́n sódò níjọ́ mo fọ́n sí àpá kankan tó ṣe di bí ijọ́ kẹrin mo kàn pọ́ ọmọ kan pé kó gbé mi lọ́bẹ̀ ni máa ṣe débẹ̀ bẹ́ẹ̀ mo sá tún rí gàlà mo sá padà pa ìgalà míì ìgbà kọlẹ̀ tí mo pa ọ̀pá orí rẹ̀ gùn tó báyìí bó ṣe rí nù. ẹ̀kọ́ wa ní afẹ́kẹ́ ẹ̀kọ́ wa ní àdé afẹ́kẹ́ ẹ̀kọ́ wa ní àjò tó jẹ́ àjò ọdẹ. nǹkan ìṣúra àbí nǹkan tí wọ́n fi tọ́jú àrùn. nǹkan tí wọ́n fi tọ́jú àrùn tó pọ̀ ń ta ní ìsìn àrùn ìbálòpọ̀ ni. kò sí tí ò nítọ́jú. ẹ jẹ́ ń sọ ètò oògùn àtọ̀sí. ọ̀dà. ẹ jẹ́ ń sọ oògùn àtọ̀sí kan. èèyàn lọ wá omi òrombó. irú òrombó wo. òrombó ìbílẹ̀. ṣé tá a mú. òrombó tá a mú. àbí kéékèèké. kéékèèké o á fún omi rẹ̀ tí ó pọ̀. tá a bá fún un tó pọ̀ á wà á lọ ra káńsù kan wọ́n ń pè ní red and yellow á fún sásẹ̀sì rẹ̀ endosidi á fún sásẹ̀sì rẹ̀ á wà á tú méjèèjì pọ̀ sínú rẹ̀ á wà á mì jìbìjìbì tó bá lò láàárọ̀ kó tó di alẹ́ ọ̀la kíní yẹn lọ ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì tó jógun àtọ̀sí náà
Kàràǹfò ògbín. kòròfo. A wà á lọ̀ ọ́ tí ó kúnná lúgbúlúgbú tí ó di kúnná. powder. A bá ti lọ̀ ọ́ tán yóò máa fi omi òrombó lọ̀. Téèyàn bá ti yóò bu ẹbu yóò wá dà sínú gas cup. Téèyàn bá ti dà sí yóò wu wá sàn báyìí. A bá lò ó náà pẹ̀lú ògo Ọlọ́run nígbà tẹ́ bá lò ó láàrin ọjọ́ méjì yàtọ̀ sí wọn lọ. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ògúngbèmí Adégbìtẹ́ Yísà. Oyè wo ló wà lórí? Ọlọ́pàá ọdẹ ni mo jẹ. Ẹ ṣé o tá a pè yín tẹ́ jẹ́ wa. Yes sir. Ẹ ní dààmú o. Yes sir. Ẹ ṣeun. Yes sir.